yóò ajá máa kíra wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti tún máa gbọ́ mi arélùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún so lọ́wọ́ ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan ń bẹ̀ náà la tún já sí ìwé tá a ń kà lọ́wọ́ sẹ́ gbàgbé òun náà ni Amọniseni látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú kọ̀tàn Kọ́lá Akínládé bẹ́ẹ̀ bá gbàgbé orí kẹrìnlá ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú ẹ̀wá rí orí kẹrìnlá ọ̀hún náà ní ṣe orí tó kẹ́yìn nínú ìwé ọ̀hún lélẹ̀ tó túmọ̀ sí wípé ìsà ìtàn ìwé ọ̀hún ò ti ń pẹ́kì díẹ̀díẹ̀ kò sí ní tó níbẹ̀rẹ̀ tí kìí lópin ntọ́ bá ti níwájú a sì lẹ́yìn ntọ́ bá ti ní àlọ́ yóò ní àbọ̀ dandan lélẹ̀ tó túmọ̀ sí pé lónìí náà láfẹnu ọkọ̀ ètò ọ̀hún gúnlẹ̀ òní làádẹ́sà rẹ̀ pin adẹ́sà pínsà ní jẹ́kọ́ ọmọdé ọmọrí eku délé akandọ́ra Awikonko náà ló kọ́ mi lẹ́ẹ̀kan sí ẹ kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa wò mí jákèjádò àgbáńlá ẹ lè má rí mi dáadáa ohùn mi náà lẹ̀ ń gbọ́ ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà ntọ́ bá jọ ńlá fi wé òun ẹ má gbàgbé àrọ́wọ́ àti ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín òun náà ni pé ìgbàkigbà tẹ́ bá ti bá polówó ọjà pàdé ní ìkànnì yìí tàbí àwọn ìkànnì Awikonko tó kù mo ń rawọ́ ẹ̀bẹ̀ sí ni o kò lè bàjẹ́ àǹfààní fún mi lónìí àbí lọ́la àbí ní àkókò tẹ́nìkan kan mọ̀ òun náà ni wípé ẹ má fò kúrò lórí ẹ má skip kúrò lórí ẹ òun náà ni mo ń sọ fún yín ẹ farabalẹ̀ wò ó ìṣẹ́jú mélòó ló fẹ́ gbà yín pátápátá ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀ọ̀nà ẹnì kankan láti fi eléyìí hàn fún mi ẹ yọ àwọn nǹkan fìdílé kẹfìdílé nǹkan ẹ má tún gbàgbé náà láti subscribe sí channel yìí ìgbàkigbà tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ̀yin ń dé ìkànnì yìí ẹ jẹ àǹfààní ẹ jẹ gbádùn ọ̀pọ̀lọpọ̀ ìwé tá a ti kà sẹ́yìn àti ọ̀pọ̀lọpọ̀ eléyìí tí a tún padà kà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ já ka orí kẹrìnlá àkọlé tí bẹ́ẹ̀ ikú àlùbúńtù Fálànà tají ní ilé rẹ̀ lóru ọ̀yàn o ẹmu yẹn ti dá lójú ẹ̀ nísinsìnyí ebi wá ń pa gbogbo ìlú ti sùn ọwọ́ ti pa gbogbo àdúgbò dákẹ́ rọ́rọ́ ebi ń pa Fálànà kò ló ń jẹnu ilé kò sì sẹ́ni tó máa lọ bá lóru wípé kọ́ òun fẹ́ ra ẹ̀kọ́ tàbí àkàrà tàbí gàrí níkàyìn ó pinnu pé bárọ̀ ni ara kì í rọṣọ ẹni nínú náà ẹni tí ara rọ̀ ló máa ń wípé iṣu yóò tí ì jiná òun ní láti mú sùúrù díẹ̀ kó fi jiná ṣùgbọ́n ẹni ebi ń pa rékọjá àlà bí ẹ̀gbẹ́ kan nínú iṣu bá ti jiná díẹ̀ ní yọ̀ọ̀yọ̀ ọ̀bẹ tí ó sì bẹ̀ wọ́n bá fẹ́rẹ́fẹ́ yẹn jẹ mo bá tún tó ìṣẹ́jú méjì àtúnyọ̀sùn nù náà á sì bẹ̀ wọ́n bá díẹ̀ tó jiná jẹ lára ẹ̀ jẹ kódà ó lè jẹ aláìjiná díẹ̀ pọ̀ mọ́ èyí tó jiná ẹni ebi ń pa kì í ní sùúrù èéṣe tó ń Fálànà ó fi ọbẹ̀ sínú ilé tẹ́bí ó sì wá máa pa òun tóun ó sọ pé ó di òwúrọ̀ kùtù kóun ó tó fi ọbẹ̀ náà jẹ bà lẹ́yìn tóun bá ti ra gàrí Fálànà dìde ọ̀tàn láǹtà rẹ̀ ó sì lọ gbé ọbẹ̀ jáde ó kó ọbẹ̀ jẹ ó sì mú omi lé ó padà sórí ibùsùn rẹ̀ kò sì pẹ́ tó oorun fi dé ṣùgbọ́n bó ti ń sùn lọ yẹ́ ó sì ti wéré ó dàbí ẹni pé ó ń gbẹ̀rù ẹsẹ̀ ọmọ èèyàn ni ó dìde jókòó lórí ibùsùn ó fetí léko ẹni náà rọra kan ilẹ̀kùn kó Fálànà béèrè ìwọ ta ni onítọ̀ ń dáhùn Fálànà sọ gbàgbé àsùnwọ̀n owó rẹ̀ sínú mọ́tò ajé Fálànà ronú wò ń pé kí ẹni náà ó dúró síta títí tóun ó fi yẹ àpò ń wò láti rí bí àsùnwọ̀n ti sọnù tàbó wà ń bẹ̀ ṣùgbọ́n ìyẹn kì í ṣe ìwọ ọmọlúàbí ẹni tó ṣáájú òun tó mú àsùnwọ̀n owó wá fóun nílé níwò yìí ó yẹ kóun ó tiẹ̀ yọjú sí i Fálànà rọra sílẹ̀kùn pẹ́ kó tó paradà onítàn ti yọ́ mọ́ni wọlé ó gba ilẹ̀kùn lọ́wọ́ Fálànà ó fà á sí ó sì yí kọ́kọ́rọ́ sí Fálànà ní àsùnwọ̀n náà dà àlejò rẹ̀ ní ọ̀rọ̀ àsùnwọ̀n kọ́ jókòó ńlẹ̀ ọ̀rọ̀ wà tí mo wá bá ọ sọ Fálànà jókòó ilé ni àtàpó jókòó dèrè àlejò rẹ̀ ní Fálànà ojú tí wọ́n bá fi ríran ló fi ń tẹ̀lẹ̀ ojú tí wọ́n bá fi ríran ló fi ń tẹ̀lẹ̀ Fálànà béèrè bó o ìwọ lérò wípé níwọ̀n ìgbà tí olóyè ajé bá ti ń gba tiẹ̀ kò sẹ́lòmíì mọ́ lọ́jọ́ tí mo ní kó o gbé mi lọ sí tẹ̀sán rélùwéè ìwọ sọ fún mi pé kinní kan bàjẹ́ nu mọ́tò kò ju ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn náà ló gbé mọ́tò náà jáde o tó lọ sábúlé ọ̀tẹ̀ yìí ìwọ lérò pé akúrẹ́ ni mí tí n wọlé mọ̀ ńgbà tí ìwọ bá pa irọ́ fún mi ara Fálànà ti ń gbọ̀n láti inú ìmọ̀ọ́ba
láti inú ìwọ̀nba ìmọ́lẹ̀ tí ń jáde lára láńtà náà ó rí ojú àlejò rẹ̀ wípé ojú ẹkùn lọ́jọ́ kọjọ́ tọ́mọ èèyàn àlejòkó nínú ilé rẹ̀ kí àgbákò sì wọlé wá bá a. Fálànà mọ tó máa ṣe ó ní ẹ foríjì mi jíjìn náà ni wọ́n foríjì ọ ìwọ sí èmi nígboro lẹ́yìn ìwọ lórò pé lásán ni oyin kan filẹ̀ búra bí aṣọ tàbí pọ́n léwulẹ̀ jábọ́ fúnra rẹ̀ ni tàbí pé Fákáyọ̀dé ọmọ bá a ti rìn lórí afárá tó ti ń gbà kọjá fún bí ọdún 11 kò sẹ́yìn tí kò yàn mí kéré tí sì wà láàyè lónìí nìwọ Fálànà ó darapọ̀ mọ́ wọn lọ́rùn alákejì. Fálànà kígbe ọ̀run alákejì bẹ́ẹ̀ ni lónìí nìwọ Fálànà ó fàyè lẹ̀ mo ti wéwèé rẹ̀ dáadáa mẹ̀mẹ̀kan ò ní bí èmi wọ́n máa bá ọ̀bẹ olóyè lẹ́gbẹ̀ẹ́ òkú rẹ̀ olóyè ajẹ́nìjọba máa mú òní wọ́n máa fẹ̀sùn kàn pé ó pa ọ́. Àlejò tú gèlè ọwọ́ rẹ̀ ó sì rọra fa ọ̀bẹ yọ ó ní wò ó ọ̀bẹ ajẹ́nìyé àmì ìka ajé ó wà lára ọ̀bẹ náà òní wọ́n fi dúnbò rẹ̀. Fálànà rí pé àlejò náà wọ ìbọ̀wọ́. Fálànà kígbe yé ọ̀bẹ ẹ gbà mí o mo kú lónìí o bàbá mi lóde ọ̀run o ẹ ṣàánú mi ikú rẹ̀ Àlùbúńtù. àṣé òjò tilẹ̀ ní Fálànà. sájẹ̀ǹtì alọ́sọgbọ́ ẹgbẹ́ yẹn fẹ́rẹ́ ọmọ pé láti inú ilé Fálànà lòun yẹn ti wá ṣùgbọ́n kò rí kéèyàn kó gbé mọ́tò kọjá sí abẹ̀ kò rí kéèyàn kan fẹsẹ̀ rìn lọ sí abẹ̀ ó gbéra kíá ọkọ̀ rí sílé Fálànà kò tí ẹ̀ kanlẹ̀kùn ó wulẹ̀ fi ẹ̀gbẹ́ tí ó sì bí í wó sínú ilé gbaragada. bó ti wọnú ilé ló bá àwọn èèyàn méjì nínú ìwọ̀yá àjà ẹ̀nú yà gidigidi ajé ló ń retí láti mọ bá Fálànà wọ̀yá àjà kadì. ṣùgbọ́n ajé kọ́ ló bá ń bẹ̀ Mọ̀sún ló bá ń bẹ̀ Mọ̀sún ń gbìyànjú láti fi ọ̀bẹ gún Fálànà ń lọ ọ̀bẹ mọ́ Mọ̀sún lọ́wọ́ láì jáfara pọ́npọ́ alọ́sọ balẹ̀ sí ìgúnpá Mọ̀sún ọ̀bẹ náà sì fò firifi lọ́wọ́ rẹ̀ alọ́sọ gbé pọ́npọ́ rẹ̀ sókè lẹ́ẹ̀kejì ó balẹ̀ sí ikùn Mọ̀sún sì lọ sílẹ̀ wẹ̀sì ó bẹ̀rẹ̀ sí kérora pọ́npọ́ alọ́sọ tó ń ròkè lálá ó balẹ̀ sí èjìká Mọ̀sún dákú lọ́rán gbọ́ndán ó mú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ jáde ó sì fi sí Mọ̀sún lọ́wọ́ àti ẹsẹ̀ irọ́ ni kò lè rí bẹ́ẹ̀ báyìí ni olóyè ajé ń wí ńgbà tó kọ́kọ́ gbọ́ ìròyìn náà ẹ ò wọlúwa rẹ̀ dáadáa ni kì í ṣe Mọ̀sún ọbẹ̀ làwọ̀ ní ìròyìn ọ̀tá fojúbà ẹ̀jẹ̀ àjọ débẹ̀ bó ti ń dé tẹ̀sán ọlọ́pàá torí Mọ̀sún pẹ̀lú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ àti ẹsẹ̀ ẹnu ìyá tí kì í ṣe díẹ̀ Mọ̀sún kí ló dé kí ló bá o débi èyí Mọ̀sún kàn yí ojú padà sí ẹ̀gbẹ́ kan ni kò fèsì. Akin Olúṣènà béèrè olóyè ǹjẹ́ kò sí ọ́ ní kàyéfì wípé lẹ́nu lọ́lọ́ yìí ẹnikẹ́ni tó bá dùnbù rẹ máa ń di èrò ọ̀run alákejì. Olóyè dáhùn kàyéfì bò ó èèyàn mímọ̀ ni mí olóore ìlú ni mí afẹ́nifẹ́re ni mí èèyàn tó bá robi sí mi sí ẹni mímọ́ Ọlọ́run tàbí tó bá dárí sọ àyànfẹ́ Olódùmarè ohun burúkú ní ṣẹlẹ̀ sí wọn. àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n fojú di wòlíì Ọlọ́run ṣe yẹ tí wọ́n fi wòlíì Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹranko bí àrí jáde láti inú igbó ó sì fà wọ́n ya yánnayànna. ikú ló máa ń lépa ẹni tó bá dárí sọ àyànfẹ́ Olódùmarè. òyìn kan Pọ́nlé Fákáyọ̀dé gbogbo wọn ti dèrò ọ̀rọ̀ alákejì. èmi náà kọ́ ẹlẹ́dàá mi ní akínní mo sì láyọ̀ láti mú ọmọ ẹlẹ́dàá rẹ tó ń ṣe gbogbo iṣẹ́ ìkà wọ̀nyí sí àwọn ọ̀tá rẹ. ẹlẹ́dàá rẹ náà ni Mọ̀sún ń gbọ́ Mọ̀sún sọ fún olóyè ọ̀nà tí òyìn kan Pọ́nlé àti Fákáyọ̀dé gbà bá ikú wọn pàdé. Mọ̀sún ṣàlàyé ó ní mo ṣáájú òyìn kan ńgbà tí ara rẹ̀ ò yá ńgbà tí oorun gbé lọ mo gbé oògùn ibà kúrò lọ́dọ̀ rẹ̀ mo sì gbé oògùn tí wọ́n fi ń fin igi oko síbẹ̀. olóyè ajé lanu kalẹ̀ ó ń wòran Mọ̀sún bọ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ. mo gòkè lọ bá Pọ́nmilé lójú fèrèsé bí ẹni pé mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún un. lójijì ni mo tì í tokuntokun tó sì jábọ́ sílẹ̀ nínú ọgbà nísàlẹ̀ ó rọrùn púpọ̀. Àkànní ti Fákáyọ̀dé arọ́tíwẹ̀ bí òjò ńkọ́. Mọ̀sún ní kurukuru bọlẹ̀ lálẹ́ ọjọ́ yẹn mo tẹ̀lé Fákáyọ̀dé ṣùgbọ́n kò rí mi. gbàtà dórí afárá mo fi tagbára tì í sínú odò nísàlẹ̀ mo sì bá ọ̀nà mi lọ kò ṣòro rárá. ẹ̀ẹ̀kan ikú ni Akin fi ọ̀bẹ tí Mọ̀sún fẹ́ fi dúnbù Fálànà hàn olóyè ó ní mọ́bíọ́ wò bọ́yá o lè mọ ọ̀bẹ yìí. olóyè wo ọ̀bẹ náà ó ní ọ̀bẹ òun ní ọ̀bẹ tó ń ṣẹ̀ṣẹ̀ rí gbà láti Malaysia ni. Akin ní Mọ̀sún báwo lọ̀bẹ náà ṣe dé ọwọ́ rẹ̀. Mọ̀sún ṣàlàyé wípé ó ní kí olóyè jẹ́ kó wọ́n yẹ ọ̀bẹ náà wò ó yọ̀ǹda fóun ṣùgbọ́n olóyè wà nínú ìdààmú ọkàn nítorí ìwọ̀sí tí Fálànà ti ṣe sí i. òun kúkú lo àǹfààní náà láti mú ọ̀bẹ náà lọ. ìtì ọkàn ni pé tóun bá fi ọ̀bẹ náà dùnbù Fálànà
lálẹ́ ọjọ́ tó ẹ̀sẹ̀ bá olóyè jà tí àmì ìka olóyè sì wà lára rẹ̀ àwọn ọlọ́pàá yóò lọ mú olóyè Ajé sí àtìmọ́lé wọ́n sì bá aṣẹjọ́ apànìyàn àdójútẹ̀lẹ́gàn ni ó fẹ́ ká ti olóyè Ajé mọ́lé ó fẹ́ kíjọba yẹgi fún un ṣe bí ọ̀rẹ́ ni yín àbí ìjà ṣẹlẹ̀ láàrin yín lẹ́nu ọjọ́ mẹ́ta ìrìnmọ̀sán ni ìjà ọjọ́ pípẹ́ ni o èmi ọmọ olówó mo gbà láti fẹ́ Ajé tó jẹ́ ọmọ tálákà èmi ló yẹ kí n ṣe fáàrí o wípé n ò fẹ́ ọmọ tálákà o ṣùgbọ́n Ajé ló ń fi mí ṣe fáàrí ó já mi sílẹ̀ ó ròhùn fẹ́ mi mọ́ ó ní ìwádìí táwọn mọ̀lẹ́bí òun ṣe fi hàn pé ẹnìkan nínú ìdílé tèmi ti ṣíwèrè rí ìgbà yẹn ni mo ti pinnu pé Ajé ò jẹ ìka nǹkan tó ṣe yẹn ìwéwèé mi rin pé kíjọba yẹgi fún Ajé lórí ẹ̀sùn ìpànìyàn kí àbàwọ́n sì bá ìrántí ẹ̀ náà tó ìpètèpèrò náà ti forí sánpọ́n kò kẹsẹ̀ járí Akínbèrè yẹn rin pé olóyè ti mọ̀ tẹ́lẹ̀ látẹ̀yìnwá wípé àìsàn burúkú kan bíi wèrè wà nínú ìran Mosún olóyè ní mọ́mọ́ ṣùgbọ́n aṣọ gbogbo kọ́là sálọ́run tó ń di àtọ̀pinpin ní ewu ńlá ló kọjá lórí olóyè o kò sì jẹ́ ìyanu fún mi bókù díẹ̀ kọ́ mo lórí ó jìn sí kòtò mọ̀nàmọ́ná akọ ń ló ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yìí títètè débi alọ́sọ ló ṣe ìgbàlá olóyè Akínrú sínú ní bá a bá sọ pé omi ni yóò ṣe ẹja jiná èèyàn bá jiyàn olóyè Ajé ni olóhun tó ní ilé ẹ̀kọ́ Fámákinwá Mosún ni alábòójútó àti olùdarí ẹ̀kọ́ gbogbo iṣẹ́ rere tí olóyè ń ṣe nínú lóye tó sì tún ń ṣe Mosún gan lọ́mọ̀ nípa rẹ̀ jù Mosún náà ló sì fẹ́ ṣekú pa olóyè ẹ̀ ò rí ẹ̀ńtọ́mọ ni ní í ṣe ni ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́ adájọ́ dá Mosún lẹ́bi fún àwọn èèyàn mẹ́ta tó ti pa ìjọba sì yẹgi fún èyí ní àtúbọ̀tán Amọniseni báyìí iná la parí ìwé náà Amọniseni látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú nǹkọ̀tàn Kọ́lá Akínládé pẹ̀lú ògo àtòrí ọ̀fẹ́ Ọlọ́run ìwé mi náà látúmú tátún bẹ̀rẹ̀ sí ní kà fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ òǹkọ̀wé àfi ìmọ̀rírì hàn wípé Ọlọ́run ní pin wọ́n nípa iṣẹ́ rere wọn ò ní bàjẹ́ lágbára Ọlọ́run Kọ́lá Akínládé òkè òkè lẹ́mú rú sí òkè òkè lẹ́mọ̀ lọ ní gbogbo ìgbà akandọ́ọ̀dà Awikonko ló kọ́ mi èmi kọ́ ọmọ kọ́ o Kọ́lá Akínládé ńlọkọ́ òǹkàwé lásán lè mi ẹ má gbàgbé láti láìkì kẹ́ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì mi lórí YouTube ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péjì mi lórí Facebook Awikonko live àti Awikonko TV Awikonko live àti Awikonko TV bákan náà ẹ subscribe sí channel mi ẹ wá Èdè Yorùbá TV tẹ́ wà yìí Oríkì Yorùbá TV Awikonko TV lórí YouTube Ìkórìtà Kò Yé Mi Owó Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o.